ènìyàn ṣe ti gbọ́. ÒpómúléróTV ti dé bí àṣẹ̀ṣẹ̀ yọ. Sórí ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó LTV8 pẹ̀lú ọ̀kan òjọ̀kan ètò Yorùbá alárinrin. Àgbéyẹ̀wò fíìmù, oge ṣíṣe, eré ìdárayá, ìgbé ayé àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn, àwàdà àti ìròyìn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi láwùjọ. Ilẹ̀ káàárọ̀ oòjíire Yorùbá lórílẹ̀‐èdè wa àti káàkiri àgbáyé. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́jọ́ Sátidé ní déédéé aago 9 sí aago 10 ní àṣálẹ́ ní ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó Lagos Weekend Television ÒpómúléróTV. Gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídùn ní dùn. Òpómúléró balẹ̀ bí ọ̀wàrà òjò. Pàjùbà kan ra bàtà tó tọ́lẹ̀ aláyọ̀ òrò. Ẹ káàbọ̀ sórí àwọn bàǹkọ̀bì ètò ayé wa dùn gidi gan. Ètò ọ̀kan ọ̀jọ̀kan lórí amóhùnmáwòrán wa. Ẹ̀kọ́ àṣà ìṣaralóge ìdárayá o. Ìròyìn ìṣẹ̀lẹ̀ àgbọ̀túngbọ̀ láti ilẹ̀ Yorùbá lókè òkun. Ẹkún balẹ̀ sáàgòlè Òpómúléró. Bàbá, màmá, bọ̀dá wa, sísá wa, ẹ̀yin ọmọdé ilé, ẹkún ìkàlẹ̀ níbẹ̀ hùn. Túndé Kèlání ló ní ká kí gbogbo yìí pé o. Ayé wa dùn gidi gan. ՕpómúléróTV ló ní ká kí gbogbo yìí o. Ayé wa aládùn àlóyìn gidi gan. Òpómúléró, 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 ՕpómúléróTV. Production, Fikima. Atungbe Túndé. Ira iyara ura obalare je. Basiko batu eda omo Oluwa bá sọ pé yá. Ohun tó ti yá kan kò tún pẹ́. Ọ̀rọ̀ mi jọ mí lẹ́kọ̀ọ́ mi gan ó jọ mí lójú. Ó kàn ṣe mí bí àlá o. Mo ti relé oníṣègùn àwògbowógbowó àwògbowó ogun kò ṣẹ́ o. Mo súnmọ́ bàrà òrà kí a máa sá lógun ti ṣẹ́. Olúwa kémi ẹ máa ṣeun. Ẹ ṣeun rírí jẹ, ẹ ṣeun rírí mu, ẹ ṣeun rírí ná, ẹ ṣeun rírí lò. Adúpẹ́ bí ibo àṣírí. Adúpẹ́ bí ibo àṣírí o. Adúpẹ́ bí ibo àṣírí. Ẹ̀la jìnnà sírò àdìyó. Olúwa ló bá mi ṣe sátìlówó ìgbà àrùn táyé ní máa bá yí. Bí àìrí náà
jẹ́nìyàn máa ń lo ohun tí wọ́n ń bá ká ilé ìyọ́ ọlọ́run bàbá ń ṣeun. èmi ń jayé orí mi inú bàbá tí wọ́n jẹ́ orin bàbá ń ga ní àgbà tí wọ́n kàn lọ́jọ́ sí abánijẹ́ bánìyàn jẹ́wọ́ lọ́lọ́run ló máa bà wọ́n jẹ́ náà èèyàn tó fẹ́ wẹ̀ sí èèyàn. wọ́n ní fúra lòun ló máa wẹ̀ sí wọn. àgbà tó rọ̀ fọ́ọ̀kà ẹran tí ọmọ ní o. ẹni lárí àwọn ọmọlá kẹtọrọ dáríjì. àgbà tó rọ̀ fọ́ọ̀kà ẹran tí ọmọ yìí o. ẹni lárí àwọn ọmọlá kẹtọrọ dáríjì. ẹni lárí àwọn ọmọlá kẹtọrọ dáríjì. ẹni lárí àwọn ọmọlá kẹtọrọ dáríjì. ẹni lárí àwọn ọmọlá. ẹni lárí àwọn ọmọlá. bẹ́ẹ̀ni òní lárí àwọn ọmọlá kọ́lọ́hún ṣọ́ gbogbo wa. ΟpómúléróTV. Ẹ káàbọ̀ sí ÒpómúléróTV. Bọ́láńlé Bámidélé lórúkọ tèmi. Gẹ́gẹ́ bí ìṣe wa, ọ̀kan òjọ̀kan ètò láti là sílẹ̀ fún ìgbádùn yín lénìí. Àfihàn fíìmù Oleku á tẹ̀síwájú. Àmọ́ ṣáájú yẹn, a máa kọ́kọ́ wo bí ΟpómúléróTV ṣe bá TK sọ̀rọ̀ lórí fíìmù Oleku. Àmọ́ ẹ jẹ́ a kọ́kọ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn láti àwọn ìpínlẹ̀ Yorùbá lábẹ́ àkóso Dawn Commission pẹ̀lú Tolúlọpẹ́ Ìbíkúnlé. Èyí ni àkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà láti ọwọ́ Dawn Commission. Tolúlọpẹ́ Ìbíkúnlé ní orúkọ mi. Ambode ní àwọn ń ṣiṣẹ́ kárakára láti mú ìlú Èkó dàbí Dubai. Gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Ambode fi èrò ìjọba rẹ̀ hàn láti dá àrà ọ̀tọ̀ sí ìlú Èkó nípa mímú kí ìlú náà rẹwà bíi ti Dubai. Ní àfikún sí èyí, Gómìnà Ambode sọ pé ìjọba òun yóò mú ìdàgbàsókè bá ìrìn àjò afẹ́ ní ìlú Badagry àti Ẹ̀pẹ́ ní èyí tí ó gbàgbọ́ pé yóò mú ìgbéga ńlá bá ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ náà tí yóò sì mú àwọn adókòòwò wọ ìlú náà ní rẹpẹtẹ. Gbígbin òwú ní ọ̀pọ̀ yanturu ní ọpọ́n sókàn. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ èrò wọn di mímọ̀ nípa ìbáṣepọ̀ tí wọ́n ń gbèrò láti ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ tí wọ́n ń gbin òwú láti mú kí gbígbin rẹ̀ pọ̀ ní yanturu. Èyí yóò mú kí ètò ọrọ̀ ajé túbọ̀ gbèrú sí i ní ìpínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn ni ó ṣàlàyé èyí nígbà tí ó gbàlejò àwọn ẹgbẹ́ agbìnwú ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn tí wọ́n tẹ̀lé mínísítà ètò ọ̀gbìn fún ìjọba àpapọ̀ wá sí ọ́fíìsì gómìnà. Àwọn òṣìṣẹ́ wíwọlé jáde ẹnu ibodè immigration gba 131 ọmọ sílẹ̀ lọ́wọ́ àwọn amúnisọ̀fà. Ilé-iṣẹ́ ìwọléjáde ẹnu ibodè Immigration Service ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dá àwọn ọmọdé bíi 46 padà sí ọ̀dọ̀ àwọn òbí wọn nínú àwọn 131 tí wọ́n gbà sílẹ̀ lọ́wọ́ àwọn amúnisọ̀fà. Olùdarí ilé-iṣẹ́ ìwọléjáde ẹnu ibodè ní ẹkùn ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyáàfin Victoria Ìsàngédìhì sọ èyí fún àwọn akọ̀ròyìn ní ìlú Ìbàdàn. Ìyáàfin Victoria tẹnumọ́ pé 45 nínú àwọn ọmọ wọ̀nyí ni wọ́n jẹ́ àwọn tí ọjọ́ orí wọn kéré. Púpọ̀ nínú àwọn ọmọ wọ̀nyí ni wọ́n kàgbákò àìbìkítà òbí àti àwọn ẹlẹ́tàn ìbátan tí wọ́n tì wọ́n láti lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ní ilẹ̀ òkèèrè. Àkójọpọ̀ àwọn ìròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà kò ní jù báyìí lọ. Ẹ ṣé púpọ̀. ΟpómúléróTV. Ẹ jẹ́ ká máa nítẹ́lọ́rùn nínú gbogbo tá a bá ń ṣe láyé. Ifá kan sọ nínú ìrosùn méjì, ẹ̀rọ náà tí fágbà tó gbé ń jẹ́ bẹ́ẹ̀bí,
Ifá ni àdáńkọ́ àdároko àdáńkọ́ àdárodò àdáwọ̀ àmú òwà àdáwọ̀ àmú òrò adíá fún ẹlẹ́kọ̀ọ́ dèrè èyí tí ó nàjà kálálẹ́ tó lẹ́ ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣebó ló dèrè oró sọ dúdú o oró sọ pupa ó fàpọ̀ títì dí olékèǹkà ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣebó ló dèrè ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣebó ló dèrè ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣebó ló dèrè oró sọ dúdú oró sọ pupa ó fàpọ̀ títì dí olékèǹkà o ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣebó ló dèrè o. Ẹ jẹ́ kí a máa nítẹ̀lọ́rùn nínú gbogbo ohun tá a bá ń ṣe láyé ká tẹ̀ máa yin awo kí awo wa kó dẹ̀ máa yin Ifá gbogbo ẹni tó bá ṣe wá lóore ká máa dúpẹ́ oore tí ẹni náà ṣe fún wa ká lè bá rí òmíràn gbà. Ire o. I've gained so much from the beginning of the script writing to these moments of photography and cinematography. For me, is the best I can get in the country. My expectation to be a good filmmaker, a good one. Being in MFMI is like a dream come true. Experience so far in MFMI, it's been wonderful. It's been a wonderful experience. What I will say the added advantage to this lecture, to me, to this institute, is the lecturers that have been here. They are all A-class standard. They have been tutored by highest working creative industry professionals. ΟpómúléróTV. A Baptist pastor, he gave a lecture at the University of Ibadan in 1987, and there he made a claim that embarrassed me. So if you ask Ifa, you say it's a religion. Ekpeka said Ifa is not a religion but contains religion. Ifa is not philosophy but contains philosophy. Ifa is not science but contains science and profound science. The mistake is to say that Ifa is pure religion. No. It's a record of Yoruba thought. They are recording different disciplines. And it has been discovered today that computer science is in Ifa. That particle physics, which has just been discovered in Europe, is there. There's a man in America, John Smith Jr. Particle physics is the latest development in Western science. It is in Ifa, which means Ifa is ahead of the West. And Ifa was in existence 500 years before Jesus Christ was born. Binary mathematics was discovered in 1964. Professor Oluwa is a professor of computer science. All they show was at Ibadan. Everything about computer is in Ifa. Everything about particle physics is in Ifa. And it predated. Now, all we're asking, if you ask me, please discover them. I'm not preaching. And to know with Orunmila, all you have to do, what did he say? And luckily for us, more than 15 people have documented Ifa in writing. I did research. I went to many researchers. But I discovered one of the problems. When I went for research, Timothy Debe, ẹjọ́ kí ni Ifá sọ lórí democracy, bàbá ò ní lè dá mi lóhùn. Kí ni Ifá sọ lórí physics, kò ní dá mi lóhùn, kò mọ nǹkan tó ń jẹ́ physics. It was my assistant told me, mama, ẹ mọ̀ bèrè topic. Ẹ sáà jẹ́ pé ẹ mú èèyàn méjì dání. Bàbá ẹni fẹ́ wo nǹkan kíkan tí bàbá aláwo bá ti sọ ká record ẹ̀. By the time you go home, you'll be surprised what is in Ifa.
The man is not treating Ifa in modern sense when education has been broken into disciplines. You know, traditionally, the philosophy everything was in philosophy. It was much later that mathematics, philosophy, so political science broke away. It is still in Ifa, they have not broken away. If you want physics, go to Ifa, you see it there. If you want mathematics, it is there. If you want religion, it is there. It is the West that broke it away. And since they broke it away, they have lost a lot because they are not collated. I am not preaching. I am not saying Socrates is bad or good. I am not saying, I am only saying what they said. My title of chapter 3, what they said, they said. Read what Socrates said and read what Orunmila said, and you make up your mind. Whether this man is wise, whether it is not wise. My challenge to the intellectual Yoruba people, do research. I'm not preaching Christianity, I'm not preaching Ifa, I'm not preaching religion. Who is Orunmila? You cannot answer that question unless you go to ask. Kini Yoruba call it? Eno follow the Timor. They are fantastic things. There is a particular professor from Ghana. He said Africans must copy the Western map. That's why you are speaking English. I said, you want to be like them. But if I told us, if we have a nation like Africa or Yoruba, who believes that he must follow his enslaver, then we're in trouble. Somebody who came to enslave you, you want to take him as the ideal, and you want to make progress. Let me quote an Ifa that says that. Ọkọ lọ sóko, ó kọjú sílé. Ọkọ ń toko bọ̀, ó kọjú sóko. Ta ni ò ṣàì mọ̀ pé lòdì lọkọ ń ṣe. Ó lóun ló dífá fún aṣerúbọ̀bàtàn. Lòdì ládùúgbò. Now, let us take this one back. Ọkọ ń lọ sóko. You know when you take the cutlass, you put it on it is facing the back when you are coming. A nation that wants to have progress and turn its back to the front, how can you move? You want to go forward, but you are turning your face to the slavers. Not only that, aṣerúbọ̀bàtàn, do you know the meaning of aṣerúbọ̀bàtàn? Ẹrú tó ní ọba ará ilé òun, ọba ló rà ó. Òyìnbó are the people who bought us. Àwa ní ará ilé òyìnbó ni wá. How is it possible? The white man came, they were clever enough, they enslaved us, they carried us away. And you're asking us, if you want to develop, we must copy the white man who came to enslave you. Ẹrú lẹ mọ́ kú sí láéláé. Ẹrú ò kì í ṣàrẹ́ alẹ́ ọba, ó rà á ni. Tẹ́rú bá dẹ̀ ti délé kó jọ kó lọ wá nǹkan tó ní sílùú ẹ̀. And for information, I am not saying Yoruba culture, any culture is perfect. There is no perfect culture. But there's one thing we always miss. There is no absolutely bad culture. There is no absolutely bad, good culture. You must study culture to know what is positive and can be used for development. I know those ones you should throw away. If you condemn the whole of your culture as you are a stupid idiot. If you praise everything, you are compound fool. All you need, study your culture, take the one that is good for progress, leave the one that is, but to say that Yoruba culture has nothing for the future, again, stupid idiot. Nínú Oleku, eré ìfẹ́ Àjàní àti Àṣàkẹ́ ó ń tẹ̀síwájú, ṣùgbọ́n Lọlá náà wà ó, òun wà ní ẹ̀gbẹ́, ó wà ní kọ̀rọ̀. Ẹnìkan tó ṣe pàtàkì tó yẹ kí n ti dárúkọ ẹ̀ ní Olóyè Ifáyẹmí Ẹlẹ́bùíbọn, Àràbà ìlú Òṣogbo, nítorí àwọn náà wọ́n kópa. Àwọn ní ẹ̀gbọ́n Àjàní Láńjà Kìlẹ̀yẹ tí ó wá mú orúkọ Àṣàkẹ́ àti Lọlá, wọ́n bá wọn fi Ifá wò pé èwo ló dáa jù ní láàárín àwọn obìnrin méjèèjì. Ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì tó kọ́ni lẹ́kọ̀ọ́ nínú Oleku
ni eré tí ọ̀jọ̀gbọ́n Professor Kimi Ṣọlá tó fi sí àárín eré tí eré yẹn eré ìtàgé ni. Òun ni Àjàní gbé Àṣàkẹ́ lọ sí tíátà University of Ibadan láti fi lọ ó kàn gbé jáde láti ṣe fàájì. Ṣùgbọ́n iṣẹ́ tó wà ńbẹ̀ ni wípé à ń láti ṣe eré nínú fíìmù. Bíọ́dún Àlèjà ó lè jẹ́rìí sí eléyìí pé iṣẹ́ ńlá ni àti wípé inú wa ti ẹ̀dùn lọ́nà kan wípé irú Bíọ́dún Àlèjà tó jẹ́ pé òun ń bọ̀ pẹ̀lú iṣẹ́ tó ti kọ́ ní orí ìtàgé tí àwọn ní òyìnbó ní Gẹ̀ẹ́sì ni tó tún wá láti jókòó papọ̀ pẹ̀lú ọ̀jọ̀gbọ́n bíi Kimi Ṣọlá láti ṣe Oleku. Eré yìí tí ó wà nínú ẹ̀yẹn ijó àti orin nìkan ni wọ́n fi wọ́n sọ̀rọ̀ rárá, èyí tí àwọn alákọ̀wé máa ń pè ní dance drama. Ó ṣe pàtàkì púpọ̀ nítorí pé òun tún ní ìtàn tó tún bá fíìmù tá à ń ṣe bọ̀ lọ. Àwọn tó kópa nínú ẹ̀ wọ́n ṣe pàtàkì. Ẹni tó ṣe ọba ní Gbóyèga Ọládẹ̀jọ, ẹni tó ṣe ayaba ní Bukky Omídìran, nígbà yẹn wọ́n ń pè ní Ọ̀rọ̀bọ̀. Ẹni tó ṣe ọmọ ọba yẹn ní Bukky Adésànyà. Olólùfẹ́ ẹ̀ gangan ni Káyọ̀dé Idris. Ọláolú Suleiman òun ló ṣe babaláwo àti ọmọ ọ̀dọ̀ ìyẹn ni Sophie. Àwọn tí ó wá jẹ́ àwọn tí wọ́n lùlù àti àwọn tí wọ́n jó yẹn ó jẹ́ àwọn tí a kó jọ láti Lagos State Art Council àti Gong Beat àti oríṣìí àwọn òṣèré ta tó kó mọ́ láti ìta. Àwọn ni wọ́n jó tí wọ́n lu ìlù. Tẹ́ bá wo àwọn fíìmù Mainframe dáadáa, wọ́n máa ń sọ pé Túndé Kèlání ti Yorùbánize University. Ìtumọ̀ ẹ̀ ni pé ó lè jẹ́ pé nínú Oleku lákọ̀ọ́kọ́ ni a rí olùkọ́ tí ó fi èdè Yorùbá tó fi ṣe lecture nínú yunifásitì. Ó dà, ẹ jẹ́ ká ṣe bí eré ìdíje, kò ń ṣe Oleku nìkan. Àwọn films Mainframe Òpómúléró tí Túndé Kèlání náà tó kópa ń bẹ̀, a lè rí bí méjì míì tó jẹ́ pé a lo Yorùbá láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ lecture nínú yunifásitì. Tí ó bá dá yín lójú àti pé tó bá jẹ́ pé lóòótọ́ ẹ mọ̀ nípa Mainframe film dáadáa, ẹ lè padà kẹ́tù lọ jí wọn wò. Ẹ kọ̀wé sí wa, pàápàá jùlọ ẹ lè lọ sí orí Facebook page wa Túndé Kèlání Mainframe Productions kí kẹ́yìn náà lọ́wọ́ sí ìdíje yìí ká lè fi mọ̀ bóyá àti ń tẹ̀lé Mainframe Òpómúléró àbí àṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn ni. Ẹ jẹ́ kéré bẹ̀rẹ̀. Òpómúléró máa jáde kan òkúrò sọ òkú gbàjá ọmọ Oníkòyí Ìkòyí ẹ̀sọ́ bíi pélé mọ́ lójú ogun. Ṣùgbọ́n àwọn ọmọ tó dára gan-an wà lọ́gbà yìí o. Mo rí èyí tó wà wájú mi. A ò mójú tó fọ́ a ò mójú tó fọ́. Ojú mi rí máa bò. Kí ló dé? Bàbá mi ni o. Wọ́n bú in tí ò ní tán sílẹ̀ sí mi lára láàárọ̀ ọjọ́ yẹn nígbà tí mo délé. Ọpẹ́lọpẹ́ ìyá mi gan ni ìjẹ́ wọn náà mi. Ọmọ òun tún nìyẹn o. Wọ́n pè ní Lọ́lá Àjàsà. Mo mọ̀ ọ́n. Ó dúdú báyìí. Ó ti lẹ́nìkan. Ní ọkàn mi o. Èmi máa débẹ̀. Ẹ kúlé o. Ẹ kúlé ìyá mi. Ìyá ẹ kúlé. Ọkọ mi ọmọ Ọláròwọ́n Ajíbọ́sìn ọmọ èpè ọjà èpè òní jàjàjà kó gbalé bàbá rẹ lọ ọmọ orókóró ọmọ òròkóró àtó tímátì ọmọ ẹsẹ̀ bí ìhà idẹ òkúta wẹ́rẹ́ la fi ń ṣàdé Ìbàdàn
ọkọ tuntun la fi ń ṣàdé òwú. ẹ ṣeun. lábẹ́rẹ́ ìjó àgbàdàgí kò já àtẹ ọmọ òwú mọ́lẹ̀. ẹ kú lé. ilé ọkọ mi. sára yín le. ara mi kúkú le. ọ sì wá wò mí. mo sọ fún yín pé ìdánwò wa ń bọ̀ ẹ ti gbàgbé ni. wọn kúkú gbàgbé èsì ọ̀rọ̀ tó lọ́mú wá fún mi lèmi retí ń tèmi. ọ̀rọ̀ wo. ọ̀ráyè mi ló débi ọ ti gbàgbé ìyàwó rẹ tó lọ́mú wá kí mi. mo sọ fún yín pé kẹ́ ẹ mú sùúrù mi ò tí ì ṣetán. ìṣetán Àjàní ìṣetán sọ́dìgbà ń bá kú. kò síkú lójú yín. kò síkú ọjọ́ ń lọ. ìwọ nìkan ni mo ní lọ́kùnrin o àdá mi lóhùn mo ti dàgbà o. ẹ kú lé o ìyá. ọkọ mi ẹ kú lé. káàbọ̀ lọ́wọ́ adaka ọdún. ẹ káàbọ̀ Àjàní. èyí ti jẹ́ tó gbójú kókó. ọmọ bábúrò rẹ yìí sọ̀rọ̀. ń gbọ́ Àjàní. àtẹnumọ́ wọn ti pọ̀ jù. àtẹnumọ́ mi ò ṣe ní wàá pọ̀ jù ọjọ́ ń lọ. máa bọ̀ ní. ṣé lórí ọ̀rọ̀ tó ń yàwó dé yìí náà ni àbó mi. òun náà ni o. bọ́nà ṣé ìwọ náà lẹ́nìkan ni. mo kúkú lọ́rẹ̀ẹ́ kódà àwọn méjì ni mo sọ pé mo ní báyìí ṣùgbọ́n yìí náà sàmọ̀pọ̀ Ọlọ́run ló ń ṣe. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run a máa fọ̀nà hàn dáátẹ́dá bá béèrè jẹ́ àbí Ọlọ́run léèrè kó lè fọ̀nà hàn wá ká lè mọ bí à ń rè kó bá lè yá wa jẹ́ àṣẹ àyẹ̀wò sí i. bí báwo. mo kọ àwọn méjèèjì wá kí n mú lọ sọ́dọ̀ àwọn ọmọràn. síbẹ̀ mọ̀ kí èmi ò nígbàgbọ́ sí gbogbo orúkọ báyìí. ṣé bẹ́ẹ̀mì ni ń mú lọ. ó yẹ kó mọ̀ wípé àwọn kan súnmọ́ Ọlọ́run ju àwa kan lọ. babaláwo tọmọ fá wọn wà àáfàá tọmọ tíra ń bẹ bẹ́ẹ̀ ni wòlíì tádùá sì ń gbà fún bẹ́ẹ̀. tí wòlíì ni mi ti fẹ́ gbọ́ rárá irọ́ ló ń jẹ́ wòlíì. ọ̀fẹ́rin àdẹ́jà ọ̀pọ̀ mo kọ àwọn méjèèjì wá. ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti yẹ̀ wọ́n wò tó bá tó bí ọ̀sẹ̀ kan kó padà wá gbèsè. ẹ fi ọkàn ara yín balẹ̀. àwọn ìyàwó yín ni. Àjàní mo fẹ́ fi ẹ̀yìn mi yìí pọn ọmọ rẹ kí n tó lọ rí bá bàbá rẹ kí n sì jíṣẹ́ fún. ẹ fọkàn yín balẹ̀ tí n bá ti ṣèdánwò tán ọ̀rọ̀ ìyàwó ni máa mú bọ̀. yóò ṣe sí. àmì ò àpò òwe o. èmi nígbà tí mo pé ọmọ ọdún mẹ́ta. àti kékeré ni ọmọdé ti dá. ó tún dé o. mo fẹ́ fi yọ pé à ń gbà ẹ́ lọ́wọ́ tuntun. máa tọrọ ẹ jẹ máa dùn ẹ ní. ó yẹ kí wọn náà mọ̀ pé irú mi báyìí ló yẹ̀ wọ ọmọ dáadáa báyìí. ẹnu ẹ dùn ṣáá. káàbọ̀ Dọ̀tun. pẹ̀lẹ́. Dọ̀tun mi ò mọ̀ bóyá ìwà àti Àjàní mọ́ra rí tẹ́lẹ̀. rárá o. Dọ̀tun Àjàní ni àjọ wà nù ọgbà yìí ni.
ilẹ̀ yìí náà ni Dọ̀tun ti ń ṣiṣẹ́ nílé iṣẹ́ rédíò kan. Ilé rédíò. Ilé irọ́ ni ilé rédíò. Ohun tí ẹ̀ ń pè ní ìròyìn yẹn, irọ́ yín ló yẹ kẹ́ máa pè é. Ọ̀bù Àjàní ń gbọ́dọ̀ tún. Yọ̀wọ́ òṣìṣẹ́ làwa a sì máa ń kà á ni àwọn náà ń kọ nǹkan ohun tó bá sì kọ la máa ń kà. Ó dẹ̀ ń pé mo fẹ́ máa lọ. Ó mà dájú pé ọ̀rẹ́ ẹ̀ ń bínú. Rárá o, ṣé toró bá yàn lọ́dọ̀ mi bínú kẹ̀ kò bínú o. Ṣá máa bàjá ṣá bẹ́ẹ̀ tilẹ̀ máa túká. Mi ò sọ fẹ́ pa fẹ́ túká o. Túká kẹ̀ túká o. Àbí kò ń sọ tèmi ni o. Tó máa tún máa rí ẹ ṣá. Ó dàbọ̀ lọ. Á dàbọ̀. Ta ni ẹ? Ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ bíi ti bò. Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Jíjẹ́ bíi ti báwo? Mo ní ọ̀rẹ́ mi lè yóò tún bí mi bó ṣe jẹ́. Ọ̀rẹ́ mi ni o. Àjàní ò kì í gbélé. Mo sì fẹ́ gbélé. Tí mi ní kàwé fún ìdánwò tó ń bọ̀ ni. Gbé tó lọ kàn náà dà. Ó wà lọ́hùn-ún, mo tún sì ń padà lọ. Ara ló wà, èmi ò ní pẹ́ máa lọ o. Mo kàn ní kí n wá fi tó ọ létí ni pé mo ń padà síbi iṣẹ́ lọ́la o. Àwọn ọmọ iléèwé ò wọlé lọ́la. Mo sì ń padà lọ síbi iṣẹ́ lọ́la ní jẹ́ bẹ́ẹ̀. Àdúpẹ́ abólówó òfin má jáde bàbá yìí díẹ̀. Ǹjẹ́ ò ní kí n mọ retí rẹ báyìí? Ẹ ká fi sí ìparí ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀ náà lọ. Kí a fi síbẹ̀. Ǹjẹ́ jẹ́ kí bàbá ṣáájú mi délé. Jẹ́ ń tètè mọ́ lọ. Ni mo ń wò yìí. Àṣàkẹ́ lọ́lá. Àkùjọ mẹ́ta. Àjọkọ̀ pẹ̀lú. Ó ga gbogbo ẹ̀. Ó ga gbogbo ẹ̀ wà. Ilé ìwé kan náà la lọ. Ga o. Níbo lo wà ní? Mo ń ṣiṣẹ́ tíṣà ni. Ọdún ìmúṣẹ̀ṣẹ̀ tí ẹ fẹ́ wọlé sí ìgbà pàápàá. Màmá rí ẹ. Ó dàbọ̀, ó dàbọ̀. Ó dàbọ̀. Níbo ló ti màṣàkẹ́? Àbúrò ọ̀rẹ́ mi ni ẹ máa ń wá mo dẹ̀ máa ń kọ níwèé. Tó bá kọ níwèé ń tán. Tí n bá kọ níwèé kíni. ọ̀rọ̀ ìdánwò yìí wá ń le sí báyìí àwọn èèyàn ti ń kọrin ìparí ìwé kíkà.
ìparí ìsìn àbí ti ìwé kíkà. ìparí ìwé kíkà. bó wọn ṣe ń kọ. wọ́n sọ pé díẹ̀ ló kù. àti ọjọ́ díẹ̀ tá ò ní báwọn kàwé mọ́ owó là ó máa kà owó là ó máa kà owó là ó máa kà Olúwa kà wáyé olú ọjọ́ báyìí tá ò ní báwọn kàwé mọ́ owó là ó máa kà 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 sùúrù ṣe sùúrù. òótọ́ ọ̀rọ̀ lórí sọ fún wa o tá a bá ti kàwé tán ẹ jẹ́ agbowó lọ. ṣáàtì ẹ̀kàwé ọ̀hún tán náà. ìdánwò tèmi kù ẹ yọ iṣẹ́ kan ṣoṣo ó sì dọ̀sẹ̀ tó ń bọ̀ màá ráyè sinmi dáadáa. èmi gan fẹ́ sinmi àmọ́ mo gbúròó ayẹyẹ ìgbéyàwó àwọn èèyàn mi kan mo sì fẹ́ lọ mọjọ́ tó fẹ́ ṣe ìnáwó. lọmọ kò já gbọ́ àjọ ń lọ ni. èmi bá lọ. òjò wẹ́rẹ́wẹ́rẹ́. ọ̀sẹ̀ dì awolé alára èrè ni wàá wò òkè jérò adíbáfọ̀ Ọ̀rúnmìlà ńlọrọ̀ ìfẹ́ afínjú ọmọ alára adíbáfọ̀ Ọ̀rúnmìlà ńlọrọ̀ ìfẹ́ ọ̀bùn ràdìràdì ọmọ òkè jérò àgàn ènìyàn ò sùn ifá ń bọ́ lọ́mọ lẹ́yìn lọ ọ̀bùn ènìyàn ò sùn ifá ń bọ́ níyàn ọlọ́bẹ̀ lọ. méjèèjì ló dáa ó kàn jẹ́ pé ọmọ pọ̀ lára èyí tó o pè ní Àṣàkẹ́ ju Lọ́lá lọ. méjèèjì ló dáa ṣùgbọ́n ọmọ pọ̀ lára èyí tó pè ní Àṣàkẹ́ jù Lọ́lá lọ. èyí tó bá wù ọ́ ń lo lè fẹ́ nú wọn ó sì lè fẹ́ àwọn méjèèjì pọ̀ kó ṣe nǹkan kan. ẹ ṣe ó dàbí ẹni pé à ń mọ ibi tá à ń lọ bọ̀ báyìí. kó wá ọ̀kan ṣe kó tètè wá ọ̀kan ṣe torí pé jojúmọ́ ni ìyá ń jẹ ọ̀rọ̀ ìyàwó rẹ lẹ́nu. ẹ ṣeun mo fẹ́ máa lọ báyìí. ọ̀ọ́nì jẹ́ kọ́kọ́ tó lọ. mi ò lè dúró jẹun mo kàn sáré wà ní mo nǹkan tí mo pa tì ó pọ̀. dáná ọkọ mi fọlọ́run sìn ọ́ má pẹ́ kọ́ tó wá wò mí o. mi ò ní pẹ́ ó dàbọ̀. dàbọ̀ o lẹ́wọ̀. èmi náà fẹ́ sáré gba owó kan níbẹ̀. wọn ní o tún fẹ́ mi nìkan sílẹ̀ nínú ilé. ìní pẹ́ padà. bí wọ́n ti máa folúwa rẹ̀ nìkan sílẹ̀ nínú ilé nù. ìyàwó tirẹ̀ kẹ́rù ọ lọ ó kọ́mọ lọ àní kí ìyá àbúrò fẹ́ bí ifò ní dòní fọlá dọ́là níjọ́ òun là á ṣe lè dà àdánìkan gbé àwọn ọmọ pàdánìkan gbé a máa parúgbó àdánìkan jẹ àdánìkan mú àdánìkan gbé nù pálọ̀ bí ẹranko kọ́lọ́hún sọ ni. kò sí nílé. títí bò. kò sí lẹ́sẹ̀. ìjẹta àná bákan náà ni àbọ̀ òjíṣẹ́ mi. mo kú jíṣẹ́ fún ìsinsìn náà ló jáde. kò burú ó ṣeun. ó dàbọ̀. Àjàní ìwọ ni. èmi ni. Kúlé. wọ́n náà lọ gbá bọ́ọ̀lù. bẹ́ẹ̀ ni òjì ni. ta ló wà nara wọn. ò jẹ́rìí àwọn ọmọ mi ló nà wọ́n kẹ̀ àwọn ọmọ mi ń gbá bọ́ọ̀lù.
mo jẹ́rìí ẹ ti bọ́ra kó jẹ́ jáde. níbo là ń lọ. eléré ìbílẹ̀ kan ń bà ṣe ní òbíṣẹ́ sàn mo dẹ̀ fẹ́ ká lọ wò lé nítorí mo lè má ra ayé tọ́sẹ̀ fi máa parí. jẹ́ kí n sáré lọ ṣọ́ra kí n wá múra. Baba. Ìwọ tí ẹ ní ṣógidì ni. Ògidì pápátá gbáà ni. Tàtàárọ̀ á ti di sáà. Èmi mo ṣẹ̀ṣẹ̀ dá ni. Mo ṣẹ̀ṣẹ̀ dá. Ọ̀pẹ náà dà. Ọ̀pẹ dà. Ẹ ṣàbọ̀ ara kan fún mi. Má há lẹ́yìn kẹ̀kẹ́. Ògidì ni. Káàbọ̀. Ó mà yẹ gan kẹ. Mo ní kí n tètè múra ni ká lè rí ibi tó dáa jókòó sí. Ṣé ti yá? Ó yá. Wá mi ò jẹ́ lọ́wọ́ mi ò dẹ̀ fọwọ́ bọ̀ lójú. Ṣé òun wẹ́rẹ́ yìí dáadáa? Ẹ̀yin ọ̀gbọ́n pátí ń wọ́n pè rí yìí bí. Ó pé kẹ́kẹ́kẹ́ ni wọ́n kàn kò so gùdùgùdù ńlá làrán òrìṣà o. Adúbáfọ́mọ oníṣàwẹ́rẹ́ tó ṣeré gbàgbé ilé torí ìtànmọ́ kò tí ń tànmọ́ sóko.
mo ní ṣàwẹ́rẹ́ lè bá bọ̀ oko àrè o. Ọ̀rúnmìlà ń kọ́re ẹ bá wà bọ́mọ àwo. Ọ̀rúnmìlà ń kọ́re ẹ bá wà bọ́mọ àwo. Ọ̀rúnmìlà o. Ìjáwá kan ló ń pòwe mọ́ báyìí. Ó ṣe lè jẹ́ àwa wọ́n mọ̀ wá rí mi. Ìwà ọba yẹn ó jọ ìwà bàbá ẹ̀ o. Yes, lẹ́nu ẹ̀ sàn o. Tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀, ṣé bí ire náà ló já sí? Ire ni ire lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta. Ire owó fáwọn tó wá wọn rí. Ire ọmọ fún tọkọtaya tó sá lọ. Ire àlàáfíà fún ayaba tí ò kú mọ́. Ire ni o. Que são versos, frases ou poemas para saudar o panteão dos orixás, deuses dessa tradição. As músicas cantadas no coral resgatam a cultura e fazem saudação aos orixás, suas origens, qualidades e ancestralidade. O coral já fez várias apresentações em eventos no Brasil e atualmente tem convite para apresentação na Nigéria.
birthday is so special to me. Plus, what these young dancers have also put together today. This is the best kind of birthday gift anybody can. ká tó máa lọ ètò ìgbaniwọlé ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ fún ètò film school basic ní Mainframe Film and Media Institute MFMI Abẹ́òkúta ẹ má gbàgbé pé ẹni bá yára lògùn gbè nítorí pé first come first served ni fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lọ sí www.mainframeinstitute.com tàbí kẹ́ ẹ pè sórí 081-8642-6752 lọ́dọ̀ tèmi mò ń dágbére ká tún pàdé láyọ̀ lórí Òpómúléró TV Bọ́láńlé Bámidélé ni mò ń jẹ́ ire o.